jagun ẹni ọba lóhùn ò ní jagun kò ní débi tí ń lọ jagun náà láti wáyé. láyé mọ́tò tí mọ́tò ebi wọn ti jagun nu. lọ́lọ́mù yẹ́rì kàbílì kọ̀bọ̀rọ̀. àwọn àfa àti ń bẹ ń kárakára bíi má gbogbo nù dáadáa nǹkan yìí àwọn àfa àwọn náà rọ̀ bá. wàlá yàrá lẹ́lùlá kókó dàmọ́ àfẹ́rẹ́. ẹ̀yin náà rọ̀ o. wàlá yàrá lẹ́lùlá. sẹ́rí lọ́ni tá a wà yìí Ìlọrin yìí nìkan nínú gbogbo òlu tí ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ni Ìlọrin yìí nìkan láti ń gbárò fún wàláì ntòsí jẹ́ àmà gbárò fún ni wípé pléyà ti pọ̀ jù pléyà pọ̀ ńlọ nìkan mọ iye àwọn tí ń sọ̀rọ̀ ọ̀nà rédíò ni rédíò lásán wo iye alásàlátù ni wo iye àwọn tó nílé kéwú wo iye àwọn sáwí wá wo iye àwọn afọwọ́wàsí ó wà sí alẹ́ ó ń tẹ̀sí ìrọ̀lẹ́ ó ní nǹkankan wo iye àwọn tìláwà Kùránì oníkálukú sì kéwú kó wá sì fẹ́ lò ẹjẹ́ a máa gbára pa. láyé mọ́tò tí mọ́tò dá. àbíká yọ àbíká ṣe báyìí. yẹ́rì kàbílì kọ̀bọ̀rọ̀. ẹni wọn bá ṣubú wọn tẹ̀ mọ́lẹ̀ lọ́nu. wàlá yàrá lẹ́lùlá kókó dàmọ́ àfẹ́rẹ́. wọ́n tọ́ wọn lu gàtọ́ nǹkan mú gẹ́gẹ́ kan wọn bọ̀ wáyà yìí wọn lo ìyá yìí lọ́dún kan kọ́ ọmọ bíi ti rí bọ́lá ló lóṣù mẹ́fà ọmọ bíi ti rí ọkọ àwọn èèyàn jọ láàrin agboolé oníwọ̀n náà fẹ́ dàfà àbí kọ́ ọmọ akéwùjọ ọmọ bíi ti rí òyì sí o bẹ́ẹ̀ ti máa rún lọ́nu ẹ máa rún ni bẹ́ẹ̀ bá ń rún bẹ́ẹ̀ àwọn jàmbá yín ó sì máa bá yín rún wọ́n máa bá yín tẹ̀lé yín pé àfẹ́ máa ń sókò sí nǹkankan àwọn ni wọ́n padà lànà fún yín tẹ́ fi débi tẹ́ ń lọ. láyé mọ́tò tí mọ́tò dá. tọ́lá àwọn náà fẹ́ káwọn ọmọ tí wọn náà dé yàn wọn ò ní fi yín lẹ̀ pẹ̀lú ogun tẹ́ ẹ bá ń jẹ́ àwọn tẹ̀lé yín. lọ́lọ́mù yẹ́rì kàbílì kọ̀bọ̀rọ̀. ogun tí mo jà làwọn jàmbá mi máa tẹ̀lé mi. ìjọ wọn rán oyin wá jákèmọ́lì wọn rán oyin àwọn àgbákò oyin bá a ti jòkó lẹ̀ oyin wọn ṣe ń bọ̀ wálẹ̀ ìyá kan bí ó jòkó sí ebi ó jòkó sí lọ́wọ́ táwọn ṣe ọmọ ẹ máa pé kí ni à ń fi kíní kan lé wọn lẹ́nu ìyá kan náwó báyìí lásán ni àmọ́ tí ìyá wí àwọn èèyàn sì ṣíjọba yìí wọ́n sì ń lọ padà fúnra wọn. yarka bil khatara wala yanala lahula. ìjọ kan tó wà ń jòwó ìjọ kan àwọn jàmáà à ń ṣàdúrà náà ni lọ́mọ kan bá dìde ọba lọ bí kànga ọmọ àwọn jàmáà wa tọ́ wa ni ọba dìde lọ́ba lọ bí kànga nígbà ń lọ kànga ọba ọwa kànga tí wọ́n sílẹ̀ ó sì kó sí kànga fún rẹ̀ àwọn ọmọ táwọn àjòkó táwọn wá rí táwọn akíbo sí yé àwọn òsì máa ń gángan bó ti kó sí kànga tí ń lọ nǹkan kan sì dáa dúró láàrin ni kò dénú omi ń sàlẹ̀ kò sì wá kèmá ẹnìkan ò sì máa ń tọ́ dáa dúró làwọn ọmọ yìí bá ń wò báyìí ni wọ́n bá sáré pe àwọn àgbàlagbà kan bá kó síbẹ̀ wọ́n bá yọ ọmọ náà kọ́dọ̀ omi ọ̀kan lára nígbà ẹ máa wò nǹkan nígbà wáyé tán àtàndúgbò ọlọ́run pé àdúgbò àkóyọ àjẹgẹ́nì kan àjẹgbá àwọn pálítọ̀ ìyá kan wá bá mi ìyá kan ní ma bá tiẹ̀ lọ kó sí nǹkan kan à ń bẹ́ yà yìí. wọn farabalẹ̀ àbá àjẹ́ tí ń pé mítìnì dáadáa pàṣẹ tí èé di mítìnì bí èé ṣe dìbì ìpàdé nù kò sì di jákèmálì. àjọṣe tìláwà Kùránì ọdún yìí nípa bẹ́ẹ̀ ni ẹ ṣe ń lọ́pàdé. Kùránì méjì láti parí nù Ramadan yìí ẹ ṣe ń lọ́pàdé ẹ ṣe ń wádọ̀ wa ẹ ṣe ń wá lé ni. aláwọn nǹkan fẹ́ kó bá mi èèyàn sì jòkó lẹ́yìn yẹ ẹ máa bá àwọn Umaru nu àwọn ṣe ìdùnnà Umaru anabi àyíṣàl Islam bí àhábì ilẹ̀ Umara yìí kò yí sí àbá nínú tá a wà yìí ìyá kan lọ jáde ńjọ́ kan ńjọ́ táwọn àfa kan fẹ́ hàn mí lé mọ́ ńlẹ̀ yìí wọ́n gbìyànjú ẹ̀ mọ̀ fún wa ńlẹ̀ yìí púpọ̀ ojú wa rí nǹkan ńjọ́ àwọn àfa kan fẹ́ hàn wá lé mọ́ ńlẹ̀ yìí àwọn ṣe gbá wọ́n ti gbogbo nǹkan ni wọ́n ti kó jáde ẹnìkan wọn ń ṣàdúrà fún mi jẹ́ mọ́ ọlọ́run ó kó yín yọ ìyá kan wá jáde ìyá àwọn wá gba báyìí lọ́wọ́ mi ó ní àtàyè ṣe mo ní nà ó lè ṣe kí ni ń suyọ́ ṣe bá a fà ní ọ yẹn ṣe tọ́ ń gbẹ
kí ló ń bẹ̀rù sí. yíba àfa mo ọlẹ́mi ló ń wọ mẹ́mẹ́ta ni yé ṣe yíba àfa ló pẹ́rẹ́ kí ló tọ̀ ń gbà kí ni ń bọ̀ lẹ́rù. bẹ́ẹ̀ nìkan bá lóun ní nǹkan kan tó wọ́n sà kò sí tí wọ́n sà tí ò ní gbọ́dọ̀ wà kọjá èyí tó bá mà kó òun lágbára kó má jẹ́ àpàdé lóru kó jẹ́ àpàdé lọ́sàn. láàyè mọ̀tẹ́tì méjìdá. ọgbà máìkì báyìí ní wí ó ní ta gbangba ní ń sọ yìí ọlá jẹ́ là wa ó ní ẹ forúlẹ̀ ẹ jẹ́ àjọ pàdé lọ́sàn-án ká ná tọ̀sán wò adókò ń tòru ó lè ṣe tó ń bẹ̀rù ogun náà sì ṣe ìyá náà ń bẹ kéku ìyá dáadáa bá ṣe wà fáwọn ìyá dáadáa ẹ lọ́dún ẹgbẹ́ wọn bá anabi lóyìn báyìí tí wọ́n wá. mo lè mọ yẹri kàmí ní ká tọ̀. wàláyé alukurani lọ́fà òun wọn tẹ̀lé bá fún báwọn njọ ẹyin ni yana ti jáde njọ náà máa sọ fún ìyàwó ni ìyẹn máa jọ fún wájú torí tán bá wá kó lè kẹ́ ẹ̀ ní pàdé ara yìí. ẹ kí mo sí. òun lè jẹ́ mi wọ́n gbà pé nǹkan bẹ lóòótọ́ ẹ̀yìn bá ti gbà àmọ́ àwọn fíìmù tí mo rí jẹ́ mà pé nǹkan bẹ. ṣe wọn bá èmi kàn máa ẹnu bìlíìfù mi pẹ̀lú ọlọ́run ni pé n ti gbogbo wọn tẹríba fún ni gbogbo bí wọn ti ní ètò nígbà wọn débi kìíní yìí alukur'ani yìí wọn ṣe báyìí ọ̀gá gbogbo wa àmọ́ pé kò sí òun bẹ̀ èmi rí i ló fà á. Bàbá inú tẹ̀ wọ́n mọ́lẹ̀ kọ́. à ń ṣiṣẹ́ njọ́ kan bàbá wa ọmọ kan à ń pọ́ ọmọ òun ní àdámọ́lá àpè ọwọ́ àtẹ ìyá náà mọ́lẹ̀ níjọ́ náà ẹ̀ ń bọ̀ tẹ̀ ìyá wọn mọ́lẹ̀ ìyá wa ni à èyí ṣe orí ọ̀tẹ̀ mọ́lẹ̀ ni ó ní kílẹ̀ yín náà gbọ́dọ̀ kalẹ̀ sí ìyá wa ni à èmi ebi mo sì jòkó rè ibi tí àwọn jòkó ju yẹn lọ ìyá wa ni àá ọwọ́ mi ní báyìí ó ní atáyé sọ ma kú sẹ́ lára mi ó ní ajẹ́ nǹkan bí ọdún mẹ́ta ọ̀dà pín ẹsẹ̀ ń wá kejì ọdún kan lọ ó lọ ajẹ́ bí ọdún mẹ́ta nísìnyí bó o ti wí ó ní ọ̀ya wèrè ń wá jòkó lẹ́yìn máa wẹ̀ ní tí ó wù ọ́. sẹ́ni mo ti wá rí àwọn ọmọ wa fún ìmọ̀ wá sí báyìí èyí sì má wàláì wọ́n wá sí báyìí ọ̀ arẹ́ náà wá sí báyìí wọ́n ta bá parí ẹ̀rí mi lẹ́yìn sùn. láàyè mọ̀tẹ́tì méjìdá. wàlá yanalu al-hula. ngbà wa parí wọn ní ìyá múni ẹ wá àwa wọnú ilé kan ìjẹ́ nìkan ṣe mẹ́ ó kèmí àti ẹnìkan mo lè ṣe kí lọ́mọ àwọn ṣe ó ní ó bá fọwọ́ sí tán ó ní ìyá àwọn ló fún un. ayakunmọ́lá. olóhùn ó ní ń bẹ lára àwọn ni èyẹ kó wọn ẹsẹ̀ lọ́ọ́ lè wá nǹkan ó ní bọ́n wọn bá ti wí òun sì ta aláṣẹ ó ní yọ ya wèrè ọlámàtọdún ọlọ́dọọdún kan àtòsùn kan tóun ti ń wá bí àtìgbà tóun ti dé ẹ̀yìn wọn ò ti tẹ̀sí ẹ̀ mọ́lẹ̀ gbọ́dọ̀ ló má mo ní ẹ má fi yàyà ń wèrè má mo ní gbogbo ẹni wọn bá fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹ má fi mójútó mo ní tó fẹ́ ti di àlè ọmọ nàbí báyìí Ọlọ́hun sì jẹ́wọ́ òun promise Ọlọ́hun pé tó wọn fi kó òun ní sàfúnmá wọn má ṣe dáadáa ẹ dákun jama. ẹyin jẹ wọn bẹyìn àyín náà. gbogbo ntẹ ẹ bá nílò kọlọ àti ntọ́ jogún lọ́wọ́ àwọn tó bí ọ ẹ fi tẹríba fún ìsìlámù ẹ fi tẹríba fún alukuraani ẹ fi tẹríba fọlọ ẹ sì fi ránṣẹ́ àwọn àfa lọ́wọ́ kò yí sí láti wí pé kéèyàn já àfa wọn sì gbà nulẹ̀ rẹ̀ pàápàá ni wọn yẹ tètè gbà ìta sáyidò Òṣùpá ọláyé sọ pé wòlíì kì í níyì ńlu rẹ̀ àbí tó bá jáde Òṣùpá ló wí bẹ́ẹ̀ onígbà bá jáde lọ ní ọ̀sẹ̀ wàá gbé yìí dé àwọn Sheikh Adam àgbà wọn lọta kí yóò tó dé àwọn baba alájẹ àgbà lọta mọdún tó baba alájẹ àgbà fi ṣe dáwà lẹ́kọ̀ọ́ ni kí lọ́nà tó máa fáwọn ní nǹkan ẹ wá wo iye ọmọ tí lọ́ni ti lónìí báyìí ẹ wo bá àbá ti pọ̀ tó ń lọ́ni ẹ wá wo iye àdàdì ọmọ tá a tún ní ní tata lónìí alóhùn lọlẹ Haúsá ṣé Adamu yáyá mẹ́mẹ́ nkánú alóhùn lọlẹ Yíbò gbogbo lẹ Yorùbá la lónìí ọmọ sí ẹ̀rí nǹkan gbogbo kò síbi tá a lónìí ọmọ sí kọ́dà kárìjà Nàìjíríà alónìí ọmọ káàkiri akọ̀ púpọ̀ afáàlì mi lọ parí iṣẹ́ yìí
ẹ̀yin náà ń bẹ nínú àwọn tí Ọlọ́run ní ó kéwú yóò sì rí kéwú lò láyé. Àmín. ẹ ti wá nù wa Ọlọ́run kó tún jú búyọ jù báyìí lọ. Àmín. Ọlá Muhammadu Rasul.